ṣẹlẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? pé kí ni? pé ààrẹ ròbodò Taofiki bínú ti rí onígínlá tìlú gínlá. Olúwo àṣàpè ọlà oníṣọjọ́ bí lóní ẹ bá ń kí wọn. Happy birthday to you. Èmi ò relé ọ̀gá wa. Èmi náà tẹ̀lé. Èmi ò relé ọ̀gá wa. Bóyá jà lọ. Bínú ti rí lọ nínú rẹ̀. Bàbá dáadáa ni. Ẹ̀rọ bodò ló ní ìwà rẹ̀. Kò sí rọ́bẹ̀. Ó gbọ́ àtọ́rẹ̀ bàbá mi o. Ọ̀ọ́ni ìfẹ́ ìsàsẹ́ máa. Àṣẹ Èdùmàrè. Ó gbọ́ àtọ́rẹ̀ bàbá mi o. Ọ̀ọ́ni ìfẹ́ ìsàsẹ́ máa. Àṣà òun mi mo pé lọ́la mo ti tún débi ṣe tèmi. Nítorí ọ̀gá mi ààrẹ ròbodò. Bàbá Basira, bàbá Adétutù, bàbá Abdulrasheed, Chief Taofiki ròbodò bínú ti rí ọmọ Dáúdù. Ẹ kú oríire òní o, ẹ kú ọjọ́ bí. Ìwò tí wọ́n wà parò bíi káfíńdálá. Orí ẹyẹ rẹ ni òkúkú pẹyẹ. Èmi bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi tọ́dà ọ̀ sí. Olúdáńdá tọ́dà yín sí. Alápá tọ́jà lápá búragádá búyọ̀ òbúragádá gbà. Agbẹ́nigà níwájú agan ni òbìrìkí. Ajípọ̀jọ́ kúdà Chidi Dáúdù bínú ti rí. Ẹ má fi ṣèbínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ orúkọ la fi ń pọ̀n baládé. Ṣé ẹ mọ̀ pé ọlọ́dún lọ́mọdún ẹ̀ lọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ ní ìṣọdún ìbànújẹ́. Òjòjò ní sanwó kọ́ màmá náà jẹ́ kókókó lára yóò mọ́lẹ̀ bí ọ̀tá. Ọmọbẹ ọbẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nàwó. Ògbọ́n agbára kòrò ní táwọn ògbọ́n agbára kòrò ní tìgbí. Bẹ́ẹ̀ yóò lóko sábà pẹ́ nígbà dàbí ewé. Ẹni ká kókó sọ̀dún ẹni faragbà wẹ̀ ẹni rógun àdáni kan gbélé. Ẹ̀wá nínú ń gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára Ọlọ́run ọba. Àníkúnukú ikú léwe igun àtọmọ rẹ̀ ní ṣeré dalẹ̀. Olúwo àṣàpè ọlà o alábẹ́nu àṣàṣì. Àníkọjọ́ òun ẹkùn bàbá tí ò jẹ́ kọ́tọ́ tó tún bèrè òmíràn. Tó ń dá láboyún lọ́wọ́ tó mọyàn lọ́yàn mú díyá. Tó mọnú rẹ̀ ń gé ogbó àtọ́. Olúwo ńlá olúwo àṣàpè bàbá wo. Ẹkùn tó fi mọ̀ wéré ẹkùn tó fi tìrùtìrù. Ọmọ ẹkùn tẹ́ kò gbọ́dọ̀ ń pajẹ́. Ẹ̀rù òbodò bínú ti rí Taofiki Dáúdù. Òbí ń já ara lọ́dọ̀ Bísí lòlú ọmọ sẹ́rí tí bọ́dẹ̀ mú jẹ́. Bísí lòlú Bísí lòlú ọmọ ẹranko tí jẹ́lé kótó lórí igi. Òbí ọmọ tún lọ́kọ̀ òbí ọmọ tún ní tẹ̀sí. Ẹ̀tù mi tọ́ ẹ̀tù tẹ̀sí mi. Bísí lòlú ọmọ kẹ́sẹ́kẹ́sì lóru ọ̀ṣá náà sí ní ìyá ọmọ àti bàmórè fẹsẹ̀ yago nígbàlẹ̀. Tápà mo lò gúdú kí n tó wọlé ọ̀yà mo fò ní ọkọ̀ tẹ́lẹ̀ mọ̀gànmọ̀gàn. Tápà lè ń pẹ́ mo nílé ṣégede etí ọ̀yà. Ọ̀wá tùmí kọ́kọ́ kí n bá tèmi ròkun tùmí sàṣà kí n bá tèmi rọ̀ṣà. Tùmí gòdògòdògòdògòdògòdò kí n bá tèmi rògòdò ilé. Òkú òkọ́ṣọ́ ilẹ̀kẹ̀ òkókù lọ́gàn. Ọjọ́ tí ilẹ̀kẹ̀ òforíkòkù lọ́la ló gbé ọjọ́ arúgbó odó kọṣọ níṣe ló ṣe. Ààyè Tápà lóhùn mi. Òkú Tápà dàn wọ́n gógó. Òtútù òwú dọ̀pọ̀ afárá oyin dàn wọ́n gógó nílé Olúọya. Ẹ̀yin lọmọ ọlọ́pọ̀ ìdà ọmọ ẹranko àgàn ọmọ pamí pẹlẹbẹ kí n kúràn gbọ́dọ̀. Èdè àyùn mi ìyá ò bọkàrẹ́ o. Ojú olóko ní ṣe móhun tí ó jẹ. Ìyá abara funfun lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ọkà abara pa ìpa ẹ̀. Ẹ̀gbá mọ́lú ṣàbígbò gbàkàlà. Ọmọ àrídìí ògo lójú ogun ọmọ àròyìn ogun bàrà fàgbẹ̀. Ọmọ eríjogún ọ̀la òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Ọmọ àgbòjò lọ́wọ́ ogun. Ọmọ kàtàkìtì ọ̀bọ̀ìbọ̀yìn ogun. Lákèjọ bí ọmọ sẹ́rẹ̀ tí mo mi kíkọ ìsàlẹ̀ òrò adùn yùngbàyùngbà. Bá mi ẹ̀rọ òbodò wọ́n ní a kì í nílé bàbá ká mọ̀mọ́ nílé ìyá. Kúrúnmí Àjàdí nkó Kúrúnmí ti ń kun mọ́ lórun. Ààrẹ ń pè ọ́ Ọlọ́run dífá. Fífà
jí bẹ́ẹ̀ ni kò gbé adìyẹ ló ṣàgbákò adìyẹ ń pariwo aládìyẹ ń lọgun ààrẹ ń lọta bí ààrẹ bá fún ní lẹ́dìyẹ sí a máa gbódìdí ẹran lọ́wọ́ ẹni irun àgbọ́wọ́ ọkọ̀ ìrókò ìwìn wẹ̀rẹ̀ tí ń jorí ọkọ̀ mọ́sádìwí arówó rẹ̀ tún ọkọ̀ ẹ̀yìn ògún ilá tiri lákó ikọ̀ tiri wẹ̀wẹ̀ jẹ́ kókósó tiri pẹ́kú ìwọ̀ tiri pẹ́já òkè tiri mọ́wó ọkà bàbà tiri wo lóko lójú bọ́mọdé bá bàgbà lágbà jẹun títiri ni wọ́n ń tiri bàmí ẹ̀rọ bodò onígínlá tìlú gínlá mo ní bẹ́ẹ̀ tí bá jẹ́ mọ́ mi kàn ọmọ nípẹ̀rí bàbá ọmọ bàdé ṣìnà odúlànà ìpèyí ọmọ àwọn olùmọ̀ yétúndé àyàntújì ìbàdàn nílé olúyọlé èmi mo pé lọ́lá olúwa rántí alájọǹkẹ́ ẹ̀gbẹ́mọlú ṣàbígbò gbàkàlà gbogbo gílá lápapọ̀ wọ́n ní kí n pé àgbégbó ní tìgbí àjídèwé ní tẹ́kù ẹ̀ lírí wọ́n ní orógbó ló ní kẹ́ẹ̀gbó obì ní òbí kú dànù lórí ẹ̀yìn èmi mo pé lọ́lá alájọpẹ́ aṣáhùn mi wá kí